alasenimi àwọn oúnjẹ abínibí wa tó máa ń ṣara lóore tó yẹ pé yes tẹ́ bá gbé síwájú àwọn baálé wa àbáwá gan fúnra wa wọn la máa fi snack on àwọn ìṣe mẹ́ndẹ́mẹ́ndẹ́ ìsìn lájẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ mẹ́ndẹ́mẹ́ndẹ́ ṣẹ́ mọ̀ náà àkàrà ni a fẹ́ ṣe lénìí àkàrà very very simple recipe ni ṣó ti yé yín àwọn èlò tí máa lò ráńpẹ́ ni ẹ jẹ́ kí n fi ràn yín ẹ̀wà lélẹ̀ àti bó ẹ̀wà wá ẹ lè lo ẹ̀wà olóyin ẹ lè lo ẹ̀wà olótùú ẹ dẹ̀ lè lo ẹ̀wà funfun kókó ni pé kẹ́ bó àmọ́ àwọn pàtì míì kan nílẹ̀ Yorùbá wọn kì í bó ẹ̀wà wọn o àkàrà wọn dẹ̀ máa ń jáde àmọ́ kọ́lù ẹ̀ máa yàtọ̀ but and they say it's medicinal fine but eléyìí àti bó ẹ̀wà yẹn màá kọ́ yín bó ṣe ń bó ẹ̀wà yẹn máa dà sómi ẹ̀wọ̀n kápìlì ara ẹ̀ àná ọ̀gá tó àti bó àti rẹ́ sí inú omi tó ṣe díẹ̀ torí blender tó wáyé pé ẹ̀rọ lẹ ti fẹ́ lọ ẹ kò bó kẹ́ tètè gbé lọ sí ọ̀dọ̀ ya bílíkì lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn tó máa bá yín fẹ́ ẹ̀rọ rẹ̀ but torí blender àti sókè díẹ̀ sínú omi so that á lè ease blending ẹ̀ ata rodo lélẹ̀ ṣókíṣó sí dàda wàrà ń jẹ àkàrà tó máa ń ṣe ata swẹ́swẹ́ ni seasoning lélẹ̀ àti iyọ̀ àti àlùbọ́sà ìwọ tó bá mọ̀ mí dáadáa tó mọ̀ alasenimi dáadáa wọ́n mọ̀ pé mo fẹ́ràn àlùbọ́sà because ó ní sweetness tó máa ń add sínú gbogbo oúnjẹ ṣó ti yé yín so and by the way please subscribe please join this channel ṣó ti yé yín so àlùbọ́sà lélẹ̀ of course ẹ̀rọ tiwa lélẹ̀ then òróró lélẹ̀ one more thing tẹ́ bá máa dín àkàrà ẹ ní láti ní òróró dáadáa because deep frying ni a máa fẹ́ ṣe because ẹ ṣáà máa wọn ya roadside yẹn ọwọ́ yẹn máa ń dín yẹn èmi ti bu òróró tèmi síbẹ̀ tẹ́ bá rí ó ti fẹ́ dé half pan tó ti yé yín so that ẹ fẹ́ máa rí bó ṣe máa léfò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí ní pẹrẹu. ní báyìí àkọ́kọ́ nǹkan tí máa ṣe ni pé máa da ẹ̀wà mi sí blender mi a fẹ́ kó kúnná dáadáa meanwhile àkàrà ò gbọ́dọ̀ ṣọ̀hún ẹ fẹ́ jẹ́ kó thick unlike mọ́mọ́ yín tẹ́ pé ẹ máa fi omi púpọ̀ lo ẹ̀wà omi díẹ̀díẹ̀ la fi ń lọ ẹ̀wà torí tí bèzè bá ti ṣàn láti ilẹ̀ kò lè gbéra nínú òróró ó máa kọ̀ ṣe yakata ó máa flat ni ṣó ti yé yín ẹ ti rí pé mò ń fọgbọ́n mo sọ fún yín pé torí blender mo ṣe sókè mo dẹ̀ rẹ́ àlùbọ́sà torí adùn náà ni nothing more and àkàrà ò kì í ṣe oúnjẹ tó máa ń gba èlò púpọ̀ sára ìgbà mìíràn ó lè jẹ́ ordinary ìsebẹ̀ lásán lẹ máa fi sí and it to come out nice ṣe ṣáà máa bá mi ká lọ màá fẹ́ lọ mú ìfẹ́ over jampad blender mi púpọ̀ torí ẹ mọ̀ pé ara ní fàbọ̀ sí náà ni ẹ má jẹ́ ń ba blender mi jẹ́ ṣe ti rí omi kínkínní tí mo fẹ́ fi lọ kínkínní because the batter has to come out thick so ẹ jẹ́ ká lọ ilé àtún continue bá ṣe máa lọ gbogbo ẹ̀tàn nìyẹn ẹ̀wà lásán ni mo fi kíní sí meanwhile àwọn míì máa ń lọ ata mọ́ báyìí but ata náà máa ń tún bí omi gbogbo ẹ̀ sí nǹkan ni mo ṣe kí n lo ata mọ́ báyìí fẹ́ pé ẹ̀wà lásán ẹlòmíì náà lè lo ata mọ́ fún tẹ́ bá lo ata mọ́ the only difference is that the colour will just be red but meanwhile eléyìí náà máa dà mọ́ so that's just it so báyìí àkàrà olóróró la fẹ́ ṣe kò ń ṣe lépo ẹ jẹ́ ká lọ ẹ̀wà wa ṣẹ́rí ó ti lọ báyìí nǹkan tá a fẹ́ lélẹ̀ kó tí kò bọ̀ kò tí ì lọ̀kúnná bí màmí kò tí ì lọ̀kúnná bí mo ṣe fẹ́ mo fẹ́ lọ eléyìí ègè màá wá da gbogbo ẹ̀ sí. mo ti da last batch sí ẹ jẹ́ kí n. nísìn mo wá fẹ́ da méjèèjì pọ̀ a ṣe máa fi orógùn a ṣe máa fi rò dáadáa o so that ẹ̀wà yẹn máa lè fẹ́lẹ́ dáadáa so mo lè há data kínkínní mọ́ just lérò màá fi wá lọ. ẹ jẹ́ ká wá tún lọ báyìí ó kúná dáadáa. so
ẹ̀wà wa ti lọ̀ kúnná ó ti bẹ́lẹ́ bá ẹ̀sìn rí ó kúnná dáadáa. So ìwọ tó bá mọ̀ pé blender ò kí ń kúnná ẹ̀wà ẹ̀ á ga máa advice kẹ́ lọ ní orí ẹ̀ lọ. So láti má waste kíní omi kínkínní o ẹ jọ̀ọ́ o ẹ má ní pé alasenimi ló kọ́ yín ní ìkọkúkọ o omi kínkínní. So a ti ṣe báyìí a máa wá yí àti fọ ọmọ orogun wa a máa yí a máa pò dáadáa. Meanwhile òróró wa mo ti tanná sí ó ti ń gbóná àti ju àlùbọ́sà sí. Àwọn míì ẹ lè ju small balls of onion tẹ́ ẹ bá slice ẹ lè jù sáàrin ẹ̀. Èyí ni láti fún ní taste nothing more. Ṣé ti rí reason tí mo ṣe ń ṣe báyìí ni pé àwọn olóyìnbó máa ń pè ní air incorporation. Ẹ fẹ́ jẹ́ kí atẹ́gùn tó wọnú ẹ̀ dáadáa. Pípò gangan ló ní àkàrà. Tẹ́ bá notice àwọn ìyá tó máa ń tà ní ẹ̀gbẹ́ títì yẹn náà tó bá máa jas ọ máa ń stir you keep stirring it like this ẹ máa pò dáadáa. Eléyìí ló máa jẹ́ kí àkàrà wa máa ní àkàrà yẹn dẹ̀ fluffy lẹ́nu ó rọ̀ kò tíìkì jù. Ṣó ti yé yín kò bá jẹ́ àkàrà èèyàn 100 èèyàn lẹ́fẹ́ dín ẹ máa ṣe lélẹ̀ ẹ máa pò tó bá ti lọ tán tó ẹ̀ lẹ́sẹ̀ máa rẹ́ lómi tó yẹ pé ní ẹ̀rọ ọlọ́ta wọn máa ní ẹ bá wa lọ lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta so á ti fẹ́lẹ́ díẹ̀ látẹ̀rọ ẹ̀wá tí wàá hèdè ẹ̀ pẹ̀lú ọwọ́ yín pípò yín ó ti yé yín iṣẹ́ agbára ní iṣẹ́ apá apá ti ń ro mí díẹ̀díẹ̀ báyìí so àwa da ata wa sí tẹ́ bá ṣe fẹ́ kátà àkàrà yín ta sí ni o because of colours ẹ rí i pé mo mix ata rodo pípọ́n àti green síbẹ̀ then mo sọ fún yín then àlùbọ́sà wọ́n á fi sí mo sọ fún yín pé àkàrà ò nídìí too much sẹ̀rẹ̀rẹ̀ ẹlòmíì máa da edé sí èmi ò like edé inú àkàrà mi so anything ẹ lè dá sí báyìí but àkàrà ò nídìí too much sẹ̀rẹ̀rẹ̀ ìwọ tó bá da edé sí make sure pé o lo edé àmọ́ bóyá ò ní lo adùn ọbẹ̀ torí edé náà ní iyọ̀ àti adùn ẹyẹ yín òun náà ní flavour tiẹ̀ so that kò ní lè jà àmọ́ báyìí máa kọ́kọ́ lo adùn ọbẹ̀ kínkínní ẹ̀wọ̀wọ́ mi ráńpẹ́ toró máa ń tètè mú àkàrà ò fẹ́ kí nǹkan máa ṣe mìdìmìdì ṣẹ́rí ìsebẹ̀ kínkínní kò tún gbọ́dọ̀ má tó àmọ́ ó dájú kó má tó lọ ju kó lọ já lọ so ṣẹ́tìrì òróró wa ó ti ń gbóná lọ a máa yí ó máa yí bí sẹ́yìn. Ṣé wọ́n ti ṣe àkàrà rí? Báwo ni outcome ẹ̀ mo rántí ìgbà tí mo kọ́kọ́ máa ever ṣe àkàrà ṣe ló jókòó lé ó jókòó sínú kìíní báyìí ni mo ní èmi láyé mi so not until ìgbà tí mo wá kọ́ chicken pé okay kò gbọ́dọ̀ ṣàn jù láti ilẹ̀ o àti pé kò gbọ́dọ̀ ṣe kìíní tẹ́ bá rí pé ó ti ṣàn jù báyìí àmì ó tìkì jù báyìí ẹ̀rọ máa fomi tíntìní sí bọ̀ ní tèmi ẹ̀rí bẹ́ẹ̀ mi ṣe fẹ́ kó rí lélẹ̀ kó ṣàn jù kó dẹ̀ tìkì jù òróró yẹn ti ń gbóná àti pé òróró yín gbọ́dọ̀ pọ̀ tẹ́ bá fẹ́ dín àkàrà torí deep frying ni àkàrà máa ń fẹ́ ẹjọ́ in China mi o kẹ́dẹ̀ bá mi ṣí ẹ̀kẹ́ láìkẹ́ oúnjẹ tó bá fẹ́ kí n sè oúnjẹ ìlú rẹ tó bá fẹ́ kí n sè please mention in the comments below tẹ́ bá dẹ̀ ń tẹ̀lé ìlànà mi you will never go wrong so ní báyìí mo ti fẹ́ scoop àkàrà mi òróró gbọ́dọ̀ kó má gbóná jù àjẹ́bí àkàrà yín ò ní jiná wọnú ṣẹ́rí tákàrà yín ò bá ti flow kíá lókè báyìí á jẹ́ pé òróró yín yẹn kò pọ̀ tó ni tí òróró yẹn bá pọ̀ dáadáa kó máa léfò nǹkan tẹ́ fẹ́ rí nìyẹn tákàrà yẹn máa léfò kó má lọ jókòó rẹpẹtẹ tí omi bá ti pọ̀ jù ní àkàrà tẹ́ pò láti ilẹ̀ ó máa jókòó rẹpẹtẹ sínú kínní ni tí òróró yẹn ò bá tó ó máa jókòó rẹpẹtẹ ni kò ní tètè máa foam sórí ẹ̀ báyìí kò ní tètè máa léfò lórí ẹ̀ báyìí ẹ dẹ̀ má jàǹpàdé òróró yín jù torí kí àkàrà láì kó máa ráyè mí kó ráyè sódà á lè sè dáadáa á dín bó ṣe máa dín ní wọ̀ntúnwòsì tẹ́ bá ṣe rí i pé brown side ibi kan ti ń brown apá kan ti ń brown ẹ máa turn it to the other side so bá ṣe máa mọ àkàrà wa tó ti ṣe kinní nìyẹn so that ẹ ti rí ó ti brown lẹ́gbẹ̀ẹ́ wọ́n tó bá láì kí àkàrà ẹ kó jóná dáadáa ẹ fi ilẹ̀kẹ̀ tó tàn ẹ̀ bọ̀ ní báyìí mo fi pé
ti dá fọmọlúwàbí. Reason tó ṣe ń léfo ni pé òróró mi tó ẹ̀kan yẹn náà tó bá ṣe ń bù sí tó òróró yín tó bá tó àkàrà yín ò ní gbéra rárá kò tiẹ̀ ní float báyìí. Wọ́n ní ṣàlè fi ṣúgà sí àkàrà ẹ má fi ṣúgà sí àkàrà o. Ṣé ti rí báyìí reason tí mo sì fẹ́ yẹ kó ṣe kíní wọnú ni pé so that kò ń ṣe pé àkàrà yín máa jiná ń ta inú máa wá ó máa ṣì ní ẹ̀wà. I think it's safe to say my akara is done. Ẹ lè fi ẹja sí o. Sí ìkọ̀ tẹ́ lè fi sí tẹ́ lè fi jẹ àkàrà yín o. But àkàrà ò nídìí curry kò nídìí time. Àwọn míì ò gan kì í fi adùn ọbẹ̀ sí lẹ́yìn ìsebẹ̀ lásán. Àkàrà ti dúró re. Ẹ sì rí kéle ṣe máa jiná lẹ́jẹ̀ ń fi ràn yín ṣẹ́rí. Ẹ ráta sọ́ẹ́sọ́ yẹn tó ti rọra hàn bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀ water green yẹn? Ẹ ti rí ẹ ti rí bó ṣe rí ìrẹsì ṣe wọn mọ pákàrà yín ti jiná lílé ìta yẹn wà crimson mo wí ìṣẹ́ gbọ́ ẹ̀jẹ̀ ń tèsẹ̀ mi lénìí mi ní dúró kí n kí ló ṣẹlẹ̀ alasenimi ẹ ti rí ẹ jẹ́ kí n rọra àkàrà yóò tó mi jẹ o ẹ lè fi mu coca oat ẹ lè fi mu custard ẹ lè fi mu ògì ẹ lè fi jẹ bread ẹ lè jẹ lásán. Ní báyìí mo lérò pé ẹ ti kọ́ 1 or 2 methods bí wọ́n ṣe ń dín àkàrà dáadáa. Ẹ tẹ̀lé ìlànà tí èmi alasenimi tí mo fi sílẹ̀ kẹ́dẹ̀ fún mi ní comment ní inú comment section. Ire o ọjọ́ mi ọjọ́ rí. Ire o I love you guys.